Tinubu pàdé Póòpù tuntun ní Rome. Olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tún gbé orúkọ Nàìjíríà ga níbi ayẹyẹ tí wọ́n ti ń fi Póòpù tuntun jẹ, ìyẹn Pápá Mímọ́, tí ọ̀pọ̀ àwọn aṣáájú àgbáyé gbogbo sì péjú. Olórí orílẹ̀-èdè kan ni Póòpù fúnra ẹ̀, ìyẹn olórí àwọn onígbàgbọ́ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní gbogbo ayé. Bó tilẹ̀ jẹ́ pé olórí àti aṣáájú ìjọ kátólíìkì ni, ìgbàgbọ́ gbogbo ayé ni pé níwọ̀n ìgbà tó jẹ́ lára kátólíìkì yìí ní gbogbo ṣọ́ọ̀ṣì àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ayé ti jáde, póòpù náà ni olórí wọn. Ìdí tí wọ́n fi gbà pé kátólíìkì ní ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ni pé wọ́n ní Jésù fúnra ẹ̀ ló dá a sílẹ̀ tó sì fi Pétérù tí wọ́n ń pè ní Pítà ṣe olórí ìjọ náà. Láti ìgbà náà ló sì ti gbilẹ̀ tó ń gbilẹ̀ sí kárí ayé. Ẹnikẹ́ni tó bá jẹ póòpù yìí làwọn onígbàgbọ́ àti àwọn olóṣèlú àgbáyé gbà pé òun ni ẹni ọ̀wọ̀ mímọ́ jùlọ. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kò tún sí olórí ìjọ kan nínú àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bọ̀wọ̀ fún tó ju póòpù lọ. Àwọn póòpù pàápàá kì í rìn gbèrègbèrè kiri. Bí Nàìjíríà sì ti tóbi tó yìí, ẹ̀ẹ̀mejì péré ni póòpù délẹ̀ yìí rí, ìyẹn Pope John Paul ní 1982 àti 1998. Níbi tí agbára póòpù yìí dé, wọ́n ní ibì kan tí wọ́n ń pè ní Vatican City lórílẹ̀‐èdè Italy. Holy See ni wọ́n ń pè é. Odidi orílẹ̀‐èdè kan ni wọ́n ní owó tiwọn tí wọ́n sì ní ọlọ́pàá tiwọn àti ìjọba tiwọn pẹ̀lú. Bẹ́ẹ̀ nínú Italy ló wà, àmọ́ ẹni tó bá ti bọ́ síbẹ̀ ti wọ orílẹ̀‐èdè míì ni. Póòpù yìí ni olórí orílẹ̀‐èdè náà. Ohun tó sì ṣe máa ń bá wọn ṣèpàdé àwọn olórí orílẹ̀-èdè àgbáyé nìyẹn. Nídìí èyí, nígbàkigbà tí póòpù kan bá kú, gbogbo ayé ní péjọ sìn. Bí wọ́n bá sì fẹ́ fi póòpù míì jẹ, gbogbo ayé náà ní bá wọn débẹ̀ jáwé oyè lé lórí. Pope Francis ló kú lọ́jọ́ 21 oṣù kẹrin tó kọjá yìí. Kò sì pẹ́ lórí oyè náà púpọ̀ nítorí lọ́dún 2013 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi jẹ. Nígbà tí wọn yóò sin òkú ẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹrin yìí kan náà, ìjọba Nàìjíríà gbé àwọn alágbára dìde nínú ìjọba yìí àti àwọn ẹni ọ̀wọ̀ ńláńlá. Godswill Akpabio, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà, ló ṣáájú àwọn tí wọ́n lọ síbi ìsìnkú ọ̀hún. Lẹ́yìn náà ni Father Matthew Kuka, mínísítà Bianca Odumego Ojukwu àti àwọn bíṣọ̀bù míì, wọ́n sì jọ sìnkú ẹni ọ̀wọ̀ ńlá náà ni. Bí Pope Francis ti kú ni wọ́n bẹ̀rẹ̀ ètò láti yan póòpù míì tí gbogbo ayé sì bẹ̀rẹ̀ sí rọ́ kẹ̀kẹ́, pàápàá àwọn ẹlẹ́sìn kátólíìkì tí wọ́n súnmọ́ 1.5 bílíọ̀nù kárí ayé. Wọ́n fẹ́ mọ ẹni tuntun tí yóò jẹ póòpù àwọn. Ṣé bí wọn yóò bá jẹ póòpù báyìí, ètò ńlá ni, torí láàrin àwọn àgbà bíṣọ̀bù tí wọ́n ń pè ní cardinal láti orílẹ̀-èdè àgbáyé gbogbo ni wọn yóò ti mú ọ̀kan nínú wọn. Bí wọ́n ti máa ń mú ẹni náà ni pé àwọn cardinal yìí náà ni wọn yóò ti ara wọn mọ́ ibì kan ní orílẹ̀-èdè póòpù yìí, níbẹ̀ ni wọn yóò sì ti mú ọ̀kan lára wọn. Wọ́n lè ti ara wọn mọ́bẹ̀ fún ọjọ́ 2-3 o. Tí wọn kò bá tí ì yan ẹnìkan, èéfín dúdú ni yóò máa ti orí òrùlé tó wà níbẹ̀ jáde. Àmọ́ bí wọ́n bá ti mú ẹnìkan báyìí, èéfín funfun ni yóò yọ lókè ilé náà tí gbogbo onígbàgbọ́ ayé yóò sì pariwo pé àwọn ti ní póòpù tuntun. Bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ 8 oṣù karùn-ún tá a wà nínú èyí nìyẹn, nígbà tí èéfín funfun yìí jáde tí wọ́n sì pariwo pé wọ́n ti yan Cardinal Robert Prevost gẹ́gẹ́ bí póòpù àgbáyé. Nígbà tí wọ́n yàn án náà ni póòpù tuntun yìí mú orúkọ tuntun. Orúkọ tó sì mú láti máa jẹ́ ni Pope Leo 14, orúkọ tí gbogbo ayé yóò sì máa pè nìyẹn. Ohun tó mú ọ̀rọ̀ Pope Leo yàtọ̀ díẹ̀ ni pé òun ni póòpù àkọ́kọ́ tí yóò ti orílẹ̀-èdè Amẹ́ríkà jáde. Èyí ni pé láti ìgbà tí wọ́n ti ń yan póòpù ayé yìí, wọn kò mú ọmọ Amẹ́ríkà rí. Inú Donald Trump tí ṣe olórí orílẹ̀-èdè náà dùn dédìí pé lásìkò tòun ní Amẹ́ríkà di póòpù ayé. Òun náà sọ̀rọ̀ o, ó ní irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí àti pé òun kà á sí nǹkan àpọ́nlé tó tóbi jùlọ fún orílẹ̀-èdè àwọn. Ohun tó ṣe jẹ́ níbi tí wọ́n ti ń fi póòpù tuntun náà hàn gbogbo ayé ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 18 oṣù yìí, igbákejì ààrẹ Amẹ́ríkà J.D. Vance wà níbẹ̀ tó dúró gbágbáágbá láti fi hàn gbogbo ayé pé póòpù ọ̀tẹ̀ yìí o, ọmọ Amẹ́ríkà tàwọn ni. Ààrẹ orílẹ̀-èdè Ukraine náà
ààrẹ Volodymyr Zelensky náà wà níbẹ̀ àti àwọn olórí orílẹ̀-èdè àgbáyé tó pọ̀ lọ jàrá. Níbi tí Pope ti dúró ní gbogbo àwọn èèyàn ti tò lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n ń gba olórí àwọn kìrìsìtẹ́nì náà lọ́wọ́. Nígbà náà ni Tinubu ti wá pàápàá yọ sí i. Ààrẹ Bọ́lá Tinubu gba Pope lọ́wọ́, àmọ́ òun kò tètè kúrò lọ́dọ̀ ẹ̀ bíi tàwọn tó kù, nítorí níṣe ló dúró tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àfi bí ẹni pé wọ́n ti mọ ara níbì kan tẹ́lẹ̀ ni. Yóò tó bí ìṣẹ́jú méjì tí Tinubu fi wà pẹ̀lú Pope, bó tilẹ̀ jẹ́ pé ààbọ̀ ìṣẹ́jú tàbí kó má tó bẹ́ẹ̀ làwọn tó kù ń lò kí wọ́n gba Pope lọ́wọ́ kó rẹ́rìn sí wọn kí wọ́n sì máa lọ ni. Ṣùgbọ́n ti Tinubu kò rí bẹ́ẹ̀, ó dúró ti Pope, wọ́n sì jọ sọ̀rọ̀ dáadáa. Ohun ìwúrí ni eléyìí sì jẹ́ fún ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà àti àwọn tó wà ní orílẹ̀-èdè àgbáyé, nítorí kò sí ibì kan lórígun mẹ́rin ayé yìí tí wọn kò ti wo ohun tó ń ṣẹlẹ̀ náà. Nítorí fífi Pope jẹ kì í ṣe nǹkan wàsá, ayẹyẹ gbogbo ayé ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ààrẹ Tinubu kàn déédéé lọ síbẹ̀. Fúnra Pope tuntun náà ló kọ̀wé sí Tinubu pé òun fẹ́ níbi ìfinijoyè òun. Nígbà tó kọ̀wé náà, akọ̀wé ìjọba orílẹ̀-èdè rẹ̀ ló mú wá fún rẹ̀ wá bá Tinubu. Ohun tó sì jẹ́ kí olórí ìjọba Nàìjíríà náà gbà pé òun yóò lọ láti yẹ Pope sí nìyẹn. Ọjọ́ náà sì yẹ ní ọ̀wọ̀ náà gidigidi. Ọjọ́ Sátidé ni Tinubu ti gbéra, ó sì ti gúnlẹ̀ sọ́hùn lọ́jọ́ kan náà níbi tí mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè arábìnrin Bianca Ojukwu ti ń dúró de òun àti àwọn tí wọ́n bá lọ. Ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn olórí kátólíìkì ilẹ̀ wa yìí ni wọ́n tẹ̀lé ààrẹ lọ, torí òní nǹkan là á jẹ́ kó ṣe. Àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù, àwọn gan ló ní nǹkan. Archbishop Owerri Lucius Ugoji, Archbishop Abuja Ignatius Kaigama, Archbishop Alfred Martins ti Èkó pẹ̀lú Archbishop ti ìlú Sokoto Matthew Hassan Kuka, àwọn ni wọ́n bá ààrẹ lọ. Àwọn tí wọ́n rí Tinubu tí òun àti Pope Leo jọ ń sọ̀rọ̀ kò ní mọ ohun tó ṣẹlẹ̀, àfi àwọn tí wọ́n bá rí lẹ́tà tí Pope náà kọ sí Tinubu nìkan. Pope náà ní òun kò lè ṣe kí ààrẹ Nàìjíríà má wà níbi ìgbàdé òun, nítorí Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kékeré sóhun. Ó ní ní gbogbo àwọn ọdún 1980 wọ̀nyẹn òun náà wà ní Nàìjíríà, tí òun wà lÉkòó, tí òun wá ṣiṣẹ́ nínú ìjọ àwọn. Bẹ́ẹ̀ lòun sì ti tún wá sí Nàìjíríà láìmọye ìgbà lẹ́yìn yẹn. Ó ní nítorí bẹ́ẹ̀ bí òun bá ní Nàìjíríà wá jẹ́ ọ̀kan lára àwọn ìlú òun, kì í ṣe pé òun ń purọ́ rárá. Yàtọ̀ sí èyí, Tinubu fúnra ẹ̀ sọ pé nígbà tó jẹ́ àlàáfíà ní Pope tuntun náà lòun ń wá fún gbogbo ayé, nítorí ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nígbàrà tí wọ́n mú un nìyẹn, pé kò sí ohun méjì tó jẹ òun lógún ju àlàáfíà ayé lọ. Tinubu ní nígbà tó ti jẹ́ bẹ́ẹ̀ ni àfi kí àwọn bá Pope ṣiṣẹ́ kí ìlàkàkà rẹ̀ láti mú àlàáfíà bá gbogbo ayé lè jẹ́ mímúṣẹ. Èyí tó wá ṣẹlẹ̀ tó dàbí òun ní àlàáfíà tuntun tí wọ́n rí níbi ayẹyẹ náà. Bí Tinubu ti dé làwọn méjì kan sáré wá pàdé ẹ̀. Bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n jọ wá. Nígbà tí yóò bojú òkè rí wọn ló di Peter Obi, ọmọ ẹgbẹ́ Labour, àti Káyọ̀dé Fáyẹmí. Ní Fáyẹmí bá ní òun kí ààrẹ káàbọ̀ sí ṣọ́ọ̀ṣì àwọn o. Àmọ́ Tinubu ò jẹ́ kó tutù, ohun ọmọ lẹ́nu. Ó ní òun ló yẹ kí òun kí àti Peter káàbọ̀, nítorí òun ni olórí gbogbo ọmọ Nàìjíríà tó wà níbi ayẹyẹ náà. Ní Peter Obi bá gbẹ̀rín, ó ní lóòótọ́ ni o, a jẹ́ pé òun náà wà nínú àwọn tó tẹ̀lé ààrẹ Nàìjíríà wá nìyẹn. Ńlá àwọn tó wà níbẹ̀ náà bá ń rẹ́rìn pẹ̀lú wọn. Wọ́n ní ìjà tó ń gbóná girigiri ní Nàìjíríà tí kò tutù níwájú Pope ni wọ́n ti bomi pa. Bẹ́ẹ̀ ni Tinubu lọ sí ìgbàdé Pope tó bọ̀, tó sì ń kọrin àwa lọ àwa bọ̀, ojú tẹni tí ò lè lọ. Ọláìwọlá alága ló wo ìrìn àjò olórí orílẹ̀-èdè yìí sí ọ̀dọ̀ Pope fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.